agbẹnusọ Afẹ́nifẹ́re nítorí pé wọ́n issue statement láti kí Bọ́lá Tinubu àwọn Baba Adebanjo lẹ́gbẹ̀ẹ́ Afẹ́nifẹ́re wọ́n yọ wọ́n nípò wọ́n ní kán lọ rọ́kúnlé náà nítorí pé àwọn ò fọwọ́ sí wípé. wọ́n yọ àwọn wo ni wọ́n yọ dípò wọ́n yọ alàgbà adé Jàyé Àjàyí Abagunkọ́lé Oṣó wọ́n yọ wọ́n ó fẹnu yọ wọ́n ni wọ́n yọ wọ́n kúrò lórí oyè. Baba Adebanjo fẹnu yọ wọ́n ni Baba Adebanjo faction ni Afẹ́nifẹ́re bí ni kò ṣe Afẹ́nifẹ́re ẹ̀yin ṣe ń pè wọ́n láfẹ́nifẹ́re ni. ẹgbẹ́ Awólọ́wọ̀ mà ní. níbo àwọn bá Awólọ́wọ̀ ṣiṣẹ́. àwọn náà ló dá ara wọn wà lára àwọn ẹni tó dáwó lọ́wọ́ àbẹ́yìn ti gbàgbé ìtàn ni. àwọn bàbá Aláàfin sọ fún mi ó sọ níṣẹ́jú mi mo jókòó náà ó sọ kó Adébánjọ lójú ṣe bẹ́ẹ̀ ni náà ni lẹ́tún máa bọ́ sẹ́yìn kọ̀rọ̀ lẹ́tún máa lọ ṣe nǹkan míì. Afẹ́nifẹ́re bí ni kò ṣe Afẹ́nifẹ́re mo dẹ̀ ti sọ fún bàbá èmi àti wọn ń sọ̀rọ̀ dáadáa o mo respect wọn gan o ṣùgbọ́n lọ́wọ́ ọ̀rọ̀ èyí pé Aṣíwájú Bọ́lá mẹ́wọlé tó tún lọ sọ tọkàntọkàntà èmi ò ní pé kí wọ́n má support ẹni tí wọ́n bá fẹ́ support. ó dàbẹ̀ ní pé iṣẹ́ mọ̀gbà mi máa ń wà ibi tó bá yẹ tá a bá gbà tó yẹ ká gbá ọgbọ́n tá a bá gbọ́ ọgbọ́n bẹ̀ tá a bá bóun gàn bẹ̀ ẹ̀tẹ́ náà ni kí ló dé wọ́n ní kíní yìí ò dáa wọ́n ní egun ní olórí kíní wọ́n ní jùlẹ̀ olóòjúlẹ̀. èmi ò respect irú Baba Adebanjo kí wọ́n máa sọ gbogbo èyí tí wọ́n sọ yẹn mọ́ ibi tí wọ́n ti gbé candidate wọ́n lulẹ̀ ó lulẹ̀ wọ́fúlì ìyẹn òbí tí wọ́n gbé lọ́wọ́ ṣé mo dẹ̀ gbọ́ pé apá kan náà àwọn náà tan mọ́ Ìgbò báyìí wọ́n ṣe original Yorùbá nítorí ọmọ bíbí ire Yorùbá ò ní ṣe wùwà tó wọ́n wù yẹn àwọn tí wọ́n jọ ń ṣe náà mo gbọ́ pé bàbá wa Ọbásanjọ́ náà wọ́n jọ ń ṣe mo rẹ̀ gbà wọ́n náà tún ní apá kan Ìgbò nǹkan ó lè jáyé sọ o ṣùgbọ́n ó jọ gàté Yorùbá nípò jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì jọra wọn ìgbà tó bá dẹ̀ ń wùwà ìwà yé òòjọ́ ikò ṣe wa Yorùbá. Bàbá ti bí tí wọ́n pè ní Bode George èmi náà wò pé kàtàkàtà nìyẹn náà sọ ó dàbí pé bàbá yẹn wọ́n ní wọ́n lọ sí àtìmọ́lé ńgbà kan so afẹ́fẹ́ àtìmọ́lé máa ń bọ́ sí òyìn lọ́pọ̀lọ́ ńgbà míì kò ní ṣe nǹkan tó yẹ kó ṣe àwa làgbà mo sọ Olúgbọ́n àgbé ọmọ Bàyàmù ló ń sọ fún yín èmi lolúgbọ́n sákín nǹkan tí wọ́n sọ yẹn wọ́n ṣẹ́yà wá wà passionate nípa ọmọ Yorùbá ó bá wá láti Ifẹ̀ ó bá wá láti Èkìtì ó bá wá láti Ọ̀yọ́ ó bá wá láti Ìjẹ̀bú anybody tó bá ṣàtijọ́ orúkọ ọmọ Yorùbá ní ẹ́ rere àwa support ẹ nítorí wèrè ìtàlà ṣe ní wèrè ilé ìgbà tí mo bi ọ̀kan nínú wọn léèrè mo ní ọmọ ẹni ìṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sídìí ẹlòmíì ìkànnì wọn nínú àwọn bàbá ẹni ò fẹ́ sorúkọ ẹ o wọ́n ní kò ṣe bí ọmọ arúgún òun wá kọ́ sóhun ìṣọ̀mọ arúgún àwọn yìí àwọn náà ti wà níjọba rí ìgbà tí bàbá Ọbásanjọ́ wà níjọba election ti tiẹ̀ ló worst jù even Yar'Adua gan confam yìí pé ó dàbí pé wọ́n yí ìbò ni wọ́n fi gbóhùn wọlé election eléyìí first time tí mo máa rí election tí Reverend Father ní Benue State tó di governor Aṣíwájú ní state ẹ̀ ní Èkó ó lose with 10,000 Buhari ní state ẹ̀ tó jẹ́ pé ẹgbẹ́ wọn ni o àwọn ló dẹ̀ wà níjọba tí wọ́n bá fẹ́ rígi ẹ̀ wọ́n á rígi ẹ̀ tí wọ́n bá fẹ́ rígi ẹ̀ wọ́n á rígi ẹ̀ ẹ bá wo election tó lọ àwa Yorùbá àwa tá a jẹ́ Ọ̀yọ́ ní mísì ẹ̀ rárá Ọ̀yọ́ mísì ẹ̀ 33 local government gbogbo aládìlíbẹ̀ fàṣíwájú ọmọ nítorí ọmọ wa ni àwa lọ yọ ọ́ ẹ̀ẹ́kọ́ta ilẹ̀ Yorùbá ibi ìbàyẹ̀ ló wà àwọn Ọ̀yọ́ yìí ni bí Yorùbá bá máa gún régé náà àwọn Ọ̀yọ́ ni tí ò bá ní gún régé náà àwọn Ọ̀yọ́ ni àwọn Ọ̀yọ́ gọ́gọ́ láṣọ tẹ̀ márùn ṣùgbọ́n àwọn ò lè bọ́ síbi ọ̀tẹ̀ nítorí pé àwa ń sọ pé ó gbọ́dọ̀ dá Ọ̀yọ́ ló mọ̀ tẹ́ ṣe o bó lọ́mọogun bó lọ́mọogun ẹ̀yìn rẹ wò
ẹ mọ̀ pé tí Ọ̀yọ́ bá dọ̀bálẹ̀ oronú ẹ̀ báyìí bó ṣe máa lóṣù nìyí ẹ ǹlẹ́ bàbá wa o ìsálàáfíà lẹ́wà o ṣé dáadáa lẹ́wà o kò dénú Ọ̀yọ́ ń gbà mí o ṣùgbọ́n tá a fi lè sọ pé eléyìí dénú wa àwọn Ọ̀yọ́ táwọn Ọ̀yọ́ fi lè dé tó a sọ pé ibi báyìí tí Aṣíwájú Bọ́lá Ahmed yóò dénú wa èmi wàá mọ náà nílẹ̀ Yorùbá o.